Aha, good people of this good world. My name is LATEEF ADEDIMEJI. How are you doing today? Shala Afia Lewa Shokosi Wala. Is everything going on well with you? Okay, I brought you good news. Alhamdulillah Rabbi Alamin. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Destiny can only be delayed, not denied. Lòdìfà fún ọ̀rọ̀ ìkíni kú oríire lọ́tún, ìkíni kú oríire lósì tí wọ́n fi ń ránṣẹ́ sí ìdílé Adédìméjì látàrí bí Ọlọ́run ṣe fi ìbẹ́ta dá wọn lóhùn ayọ̀ lẹ́yìn ọ̀pọ̀ ọdún nínú ìgbéyàwó yìí. Ẹ wò ohun tí Ọlọ́run ò lè ṣe kò exist nítòótọ́ o. Ẹ wò wá fi àkókò yìí ṣe ládùúrà fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wojú Ọlọ́run fún ọ̀lẹ́ inú. Bí Ọlọ́run ṣe dá ìdílé Adédìméjì lóhùn, Ọlọ́run á dá ẹ̀yin náà lóhùn ayọ̀. Ẹ wò àìsí ńbẹ̀ láì bá wọn dá sí o. Báyìí ni LATEEF Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe kéde ìbẹ́ta tuntun tí Ọlọ́run fi dá wọn lọ́lá. I see the crystal raindrops fall, and the beauty of it all is when the sun comes shining. Adébímpé ọmọọba ọba bẹ́ẹ̀ ọba ni ìyẹ́ ayaba. And there is no doubt that you are my answered prayer. I ask God for peace, for joy, for calmness, for everlasting happiness. And He brought you. You're a definition of beauty, intelligent, moral, mori, tokonleri, tubekori. I'm forever grateful to your parent for giving me the best thing that any man could ask for. You're strong, you're brilliant. You just know how to get me to do it right. And I'm grateful to God for the gift of you. Ruben, I love you. Even when you don't get to hear it every day, just know that it rings. Always, always. When I'm not saying it out, I'm saying it in my head. I love you, I love you, I love you, I love you, I love you. You hear it every morning, during the night. You are the best thing that has happened to me. And forever remains the deal. God bless you, baby. Oh, did you? Ọ̀gbẹ́ni wo kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Mo ní kẹ́kọ̀ọ́ bá mi polówó Between Us ní fíìmù mi tó ń jáde sí YouTube. Okay, fíìmù ẹ tó ń bọ̀ ń tà sí. Ó tẹ̀ ti wà ní YouTube báyìí. Ó ti wà ní YouTube. Bẹ́ẹ̀ni. Okay, kí lorúkọ ẹ nílé aláró? Orúkọ tèmi nílé aláró. Ẹ̀yin lè fi ọdọ̀ ọ̀run mi làwọ̀ náà. Adébímpé lorúkọ mi. Nílé aláró? Nílé aláró bóyá ti ara Olúwa orúkọ tí mo jẹ́ nínú fíìmù yẹn. Okay, ẹ ń bọ́rùn mi là sọ̀rọ̀. Ẹ ń bá sọ̀rọ̀. Mo ń bọ̀. Hello, my dear. Arose. Pẹ̀lẹ́jọ́. Ọ̀ṣẹ́. Ọmọ mi kan ni mo fẹ́ mú wọlé. Adébímpé ló ń jẹ́ bọ̀ nílé aláró ń sìn mo fẹ́ jẹ́ ká pa súnú ẹ̀ ẹ bá mi fún ní ti ara Olúwa ẹ lórí fíìmù tó ṣe Between Us ti ara Olúwa nínú ilé aláró òun ni kẹ́ bá mi fún. Ó ti wà ní MOBIMPE TV. Ó ti wà ní MOBIMPE TV báyìí tó ń blé tó ń jọ mo fẹ́ jẹ́ kó pàgìrì jáwọ́ 5 million views in 3 days. Bẹ́ẹ̀ni. Kò sí tó lúwọ̀ ò lè ṣe. Bẹ́ẹ̀ni. Ó ṣe ọ̀run mi là báyìí ká bá fà láwọn àpàdé yín ẹ jẹ́ ká mìtì ní
Sunday evening. My name is Lord Shid. Yeah. Ni Mega One. Bashiri. You may kiss the bride. Oṣé. Àwọn wo lẹ bá sọ̀rọ̀ tán? Gbàgbé bó ṣe lọ. Sórí irú fóònù yẹn rí. Sórí irú ẹ̀ rí. Ṣé fóònù lélẹ̀? Between us, between us, between us, between us. I'm MOBIMPE TV. Ẹ̀dá wo? Aláró ti wà pẹ̀lú ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti ṣe bẹ́ẹ̀. Ìgbà. Ìyá Péjú. Ẹjọ́ ló bá mi wo Between Us lórí MOBIMPE TV. Torí kò yé mi létí Ìyá Péjú ń ṣe Ó yìí. ti tó ní bàlàbàlà. Get out. Àti bẹ́ẹ̀ sọ, àti báwọn ìgbàlagbà sọ̀rọ̀ ìwọ́n ṣẹ̀jẹ̀ tó ń sọ pé Ìyá Péjú ṣe kiri. Ẹ lọ bá mi wò jáde. Ṣe oríṣiríṣi. Ìgbéraga ni mi ò ní. Ọlọ́run fi sí mi lẹ́mìí ni. Àmọ́ ká sóúnjẹ, ká sí lẹ́mìí bó ṣe wù mí. Ẹ check it out. Yeah. Ẹ̀fọ́ mi rè. Ẹ̀gúsí mi rè. Mi mọ̀ bóyá any for the Chef LATEEF Albankudi. Bí kinní ṣe dùn tó, àfi kí n forin parí ẹ̀. Ọbẹ̀ tó bá dára ni mo sè fáyà mi. Yé, ẹ̀fọ́ tó dára ni mo sè fáyà mi. Ẹ̀gúsí tó lárinrin ni mo sè fáyà mi. Yeah. What time? You tell them that you're one. Yeah, I just not sure. Ẹ wo, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ kankan nípa Islam, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ jack shit nípa Islam, láwọn ohun tí ẹ mọ̀ tó jẹ́ pé kódà àwọn afáàn fi pamọ́ ni inú fíìmù ilẹ̀ ti mọ̀. Bẹ́ẹ̀ni. Torí àwọn alájà tó wà nínú fíìmù yìí tó jẹ́ pé Saudi ló bí wọn sí, wọ́n ṣe àwọn àlàyé nǹkan kan. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ pé ẹni tí ò bá ní hikma tí ò tí huzul, ẹni tí ò tí huzul, àbí alájà ṣe ẹ mọ̀ túmọ̀ huzul. Mi ṣe ní mọ̀ túmọ̀ yẹn. Kí ni túmọ̀ huzul? Ẹni tí ò mẹ̀sìn. Ayé yín ti dá. How can you say that to me? Ìbá alájà jẹ́ ẹni tí ò mẹ̀sìn ní huzul. La ilaha illallah. Ẹ lọ wo ìyàwó Aláàjì mi ṣe ìkọ̀kọ̀. Èyí tí ẹ bá ti huzul ní tí ẹ mọ̀ ẹ lọ wá kọ́ lórí tìrìtì wọ́n ṣe àwọn àgbákò bẹ̀rẹ̀ àwọn àgbákò tó tóbi. What do you mean àgbákò? Ibẹ̀ lẹ́tì rí èmi kò gbọ́ rí bó ṣe ní mo mẹ̀sì tó bí gbọ́ àlàáfíì àlùwàlà ọlọ́run jẹ́ sàgbákò rẹ̀ rí èyí tí gbọ́ rí inú fíìmù yìí mo ti bọ̀ àwọn alájà sí ni kódà inú fíìmù yìí lẹ́yìn ni mo ti gbọ́ pé ìwọ lè kọjú sí kíbla kéèyàn kẹyìn sí ọ ẹ̀rẹ́ connect. Connection wa. Wallahi ó wà ńbẹ̀ àwọn alájà yìí náà àwọn alájà kò sí rọ́nú ọ̀rọ̀ wọn you need follow I'm your student àwọn alájà yìí inú ìyàwó alájì pàtì ẹ lọ wò wallahi ẹ lọ wò. Ẹ máa kọ́ gbọ̀ngàn ọ̀nà ẹ̀ o. Ẹ máa kọ́ ọgbọ́n o ẹ wá torí Ọlọ́run àtànẹ́bì ẹ súnmọ́ àwọn afáyín dáadáa o ẹ má tẹ̀lé alájà yìí o tó bá fẹ́ káwọn màláíkà máa sọ ẹ̀ kò má tẹ̀lé alájà yìí o alájà yìí ló kírun wallahi wọ́n ṣe tẹ̀gbẹ́rẹ́ tó lẹ́yà wọ́n ṣe kankan wọ́n kàn lọ wádà dán ni wọ́n máa gbọ́n iwájú wọ́n sì lọ sujud. Mo exaggerate. Mi exaggerate nítorí ẹjọ́ ọmọ Saudi náà ló ṣe rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni náà. Bá ṣe kírun Saudi nìyẹn. Ẹ̀yin lè máa mọ̀. Ta ni? Irú ẹ̀yin lè máa mọ̀. Ẹ torí Ọlọ́run ẹ láwo. Ẹ lọ wo ìyàwó Aláàjì pàtó. Ọlọ́run falùbáríkà sí ẹ wo kẹrẹ́rìn kẹsì lọ kọ́ bọ́n ṣe ń ṣe ẹ̀sìn gangan wọ́n lo fake life láti ṣe ẹ̀sìn torí àwọn kò sọ́nà àbáyọ aljanna rẹ̀ jahannam rẹ̀. Kọ́ọ̀sì ìjàrí mi ṣe kankan náà. Àgbàlá ẹsẹ̀ mẹ́wàá. This ìyàwó Aláàjì pàtó wàhálà free ni mi ṣe wàhálà mi tẹ́ fà wàhálà rárá. Wàhálà free ni wàhálà. Honestly gbogbo nǹkan tó ṣe náà ló right. Gbogbo nǹkan tó ṣe náà ló right títí dórí gbogbo àwọn tó sọ bá ṣe fún Bọ́lá Tinubu nínú ògùn òjijì wọ́n sọ ní ẹlẹ́ni dó nínú ògùn òjijì tán wà hẹ́rì lẹ́nu kan jáde nínú yàrá wọn àwọn nìkan làwọn máa ń fa àwọn ògùn ẹ fura Ọlọ́run Allah. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ya Allah, Ya Rasulullah salam. Allah, you have guided me to say La ilaha illallah. Please do not let me go astray, oh Lord. La ilaha illallah. Guide my family, make us worship you
Accept our deeds, Muhammad, the complete human being. I love Rasulullah. Ya Safiyullah, Ya Karimullah, Ya Habibullah, Rasulullah. Ya Rasulullah, Ya Rasulullah, Ya Rasulullah, cause we are Allahumma salli ala Sayyidina Muhammad al-Fatih al-Ma'ad وبلك والخاتم الماء سواك نازر الحق بالحق ولا هادي إلا صراطك المستقيم وعلى أهلك القدري وامتداد الحديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشيا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله يا ما يشركوا والله الخالق البري له الأسماء الحسنى يسبح الله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. جمعة مبارك ورمضان كريم. رمضان مبارك. Aqui o Ramadan eu te comento ali no vai. Marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan. May Allah accept our acts and deeds in this holy month of Ramadan as an act of ibadah. Juma Mubarak and Yafimisi. Assalamu alaikum. I don't know so those people what they want to do. How you doing? Get up. How now? Hi. Now wow. I papa. God knows I go see all of you and before I die. Amen. Well done, guys. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.